kẹ́ tún máa mọ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ọdẹ ní Òkè Ọdẹ àti ní agbègbè rẹ̀ ní Kwara State torí pé ibi tá a ṣe ń gbọ́ wípé ó ń họ́ọ̀tì lọ́wọ́ nìyẹn tí gómìnà wọn dẹ̀ sọ wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dáhùn lẹ́bi lórí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wípé àwọn PDP ti ṣe tiwọn so kò lè dórí tòun kí ẹ wá máa pariwo àbí kí ẹ fẹ́ ba ìjọba òun jẹ́ a ti ń gbọ́ yẹn ṣùgbọ́n òun náà la fi ń sọ fún gbogbo ẹ̀yin èèyàn wa wípé ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká sọ pé a ò ṣe mọ́ Oòduà Nation nìkan la fẹ́ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ n play fídíò yìí fún yín ká lè sáré tìbí fídíò yìí ká sáré fi bá wa sọ̀rọ̀ ẹ kò jẹ́ kí n fídíò yìí dà ok ẹ̀yin èèyàn wa ẹ dákun ẹ dábọ̀ mo bẹ̀ yín ẹ bá mi share ètò yìí ẹ̀yin tẹ́ ń bẹ lórí YouTube wa ẹ bá wa pín kí gbogbo ọmọ aládé orí kí wọ́n lè bá wa pariwo Bishop Adesina à ń wá wọn kí Bishop Adesina kí wọ́n lè padà wálé ẹ dákun ẹ dábọ̀ abẹ̀yín ni abẹ̀yín ẹ̀yin èèyàn wa ẹ bá wa share ètò yìí ẹ bá wa pín lógúnlógún ẹ bá wa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára dẹ́dà ṣẹ̀dá ó ní fídíò kan tí mo fẹ́ sáré fún yín sìn ṣùgbọ́n kó fídíò yẹn lòdù lọ́wọ́ kó tó di pé ó lòdù tán ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí àwọn ilé ìkẹ́kọ̀ọ́ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ìdí tí a fi gbọ́dọ̀ jáde nílùú Èkó láti sọ fún wọn nílùú Èkó wípé ikú tó ń pojúgbà ẹni òwe ńlá báyìí ló ń pa fún ni ẹ bá mi wo fídíò yìí. Ìlú Òkè Ọdẹ leléyìí o ní on the 7th October 2025 ìlú Òkè Ọdẹ lélẹ̀ mọ́tò ọlọ́pàá lẹ́rí tó rí kọjá lọ báyìí nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lókè Ọdẹ àwa náà gbéra pẹ̀lú àwọn Òkè Ọdẹ Youth League láti ìlú Èkó lọ sí ìlú Òkè Ọdẹ láti lọ wo àwọn èèyàn wa wò ká wo àláfíà àwọn ká wo bí nǹkan ṣe rí ìlú Òkè Ọdẹ la fi ń hàn yín báyìí o èrò díẹ̀díẹ̀ ló kù nílé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti lọ olóyè Asípa lélẹ̀ pẹ̀lú ìyálòde ní apá ọ̀tún wọn níbi tí a ti lọ kí wọn tí a sì jọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ibẹ̀ náà ti ń ṣàlàyé fún wa pẹ̀lú ohun tó ń dùn wọ́n lọ́kàn jù pàápàá jùlọ ọ̀rọ̀ security ń pé a nídìí security Òkè Ọdẹ nílò security gan Òkè Ọdẹ ò ń ṣèlú kékeré pàápàá bó ti wù kó kéré mọ́ ká fẹ̀gàn sí ká yọ tẹ̀gàn kúrò Òkè Ọdẹ tóbi tó sì nílò kí security ó pọ̀ gidi kódà tá a bá lè rí sójà tí a bá lè ní army base lókè Ọdẹ kò bá rọrùn púpọ̀ nítorí pé ìlú tó yí wa káàkiri wọ́n pọ̀ tó jẹ́ pé Òkè Ọdẹ náà fi ń mí wọ́n pọ̀ gan a lè rin Òkè Ọdẹ já ni pé kálá fẹ́ máa tọ̀ káàkiri ẹ bá rí pé Òkè Ọdẹ ò ń ṣèlú kékeré ò tán bá ń fẹnu wí kò ń ṣèlú kékeré làwọn ọ̀daràn yìí wọ̀ o kò ń ṣèlú kékeré tí wọ́n sì dá wa lóró wọ́n gbẹ̀mí àwọn èèyàn tó ba ọ̀pọ̀lọpọ̀ nínú jẹ́ ní báyìí àwọn à ń bẹ̀bẹ̀ sí Kwara State Government àti Federal State Government Òkè Ọdẹ need the maximum security apart from pé ohun tó ń ṣẹlẹ̀ yìí gan-an láàrin ara wa gan-an sef àwọn ọ̀daràn sì tún lè dìde ká tó wá sọ àwọn ilé tó jẹ́ pé wọn ò bẹ̀rù kú wọn ò bẹ̀rù Ọlọ́run wọn ò bẹ̀rù ẹnikẹ́ni wọn ò bẹ̀rù kọ́sàn má dòru tó jẹ́ pé kí ni ibi tí ìdùnnú bá wà làwọn máa ń sọ dìbànújẹ́ àwọn tí wọ́n rányàn lọ́wọ́ yìí a nílò maximum security gidi nílùú Òkè Ọdẹ ọ̀rọ̀ yìí ni Asípa bá wa sọ tí wọ́n bọ́pọ̀lọpọ̀ wa sọ pé ká tún tẹ̀ mọ́ àwọn èèyàn wa létí àti pé káwọn èèyàn tún bá wa gbégbésẹ̀ kíjọba Nàìjíríà ràn wá lọ́wọ́ kíjọba Kwara kan ràn wá lọ́wọ́ kan kún wa lọ́wọ́ àwọn local hunter wa tó jẹ́ ọlọ́dẹ wa kan kún wọn lọ́wọ́ mi lọ́kàn pé kẹ́nìyàn bíbí pé èyí parọ́ sẹ̀ but ìwọ̀n ọmọ gbogbo ẹ̀ gbúra pé bó ṣe yí lélẹ́ iṣẹ́ bó ṣe yí nì because ìrírí ó pẹ́ títà ẹ̀ tí máa ń tẹ̀lé ọmọ ní padà ní bàbá ìyá ọmọ mi máa kẹ́rù ẹ má dé àṣìṣe ibi tí wàhálà wà. ẹ̀yin èèyàn mi nítorí àkókò wa ó níbì kan náà tí mo fẹ́ dé láìpẹ́ yìí ẹ̀yin èèyàn mi fídíò tí mo ṣe play tán yìí òun ni mo fẹ́ fi bá ẹ̀yin èèyàn wa sọ̀rọ̀ lẹ́yìn tí Fúlàní ń lé tí ẹ sì ń fi ìlú yín lẹ̀
tẹ́ bá wo fídíò tí mo show lẹ́ẹ̀kan yẹn sì ẹ rí i pé àwọn èèyàn páàkì ẹrù wọn wọ́n ń fi ìlú sílẹ̀ ó tó bí fídíò mélòó kan tí àwọn èèyàn ti ń fi ìlú sílẹ̀ o wọ́n ti ń fi ìlú wọn sílẹ̀ o ó tó bí mélòó kan o tó jẹ́ pé wọ́n sá kúrò nílùú yẹn tí wọ́n páàkì ẹrù wọn pátápátá tí wọ́n fi ìlú sílẹ̀ látàrí àìsí security àìsí ètò ààbò nílùú àti ti àwọn Fúlàní tí wọ́n ya wọlé. Fúdìí èyí ọ̀pọ̀ ènìyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ìlú sílẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ń rí ní ẹnu bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn tí àwọn èèyàn ń sá eré tí wọ́n ń kẹ́rù tí wọ́n ń fi ìlú sílẹ̀ gbogbo wa náà la rí i. So Bẹ̀tẹ̀mí Àrólé ọmọ bàbá 1010 mo fi ń dá yín lójú àbí mo ń sọ mo dẹ̀ fi ń dá yín lójú náà wípé kì í ṣe ọ̀nà àbáyọ sí ìṣòro wa nìyẹn o. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń fi ìlú sílẹ̀ tí ẹ̀ ń sá eré fi ìlú sílẹ̀ mo ń sọ fún yín eléyìí ò kì í ṣe solution sí nǹkan tó wà ńlẹ̀ nìyẹn. Fúlàní ó dé ó pa àwọn èèyàn wọ́n lọ ẹ̀dẹ̀ gbogbo ẹ̀yin tó kù ẹ̀dẹ̀ empty ara yín kúrò nílùú yẹn. Ìyẹn kọ́ ni solution o. Ìyàlẹ́nu ló máa jẹ́ fún yín bẹ́ẹ̀ ṣe ń gbọ̀ yẹ gbogbo bẹ̀ tí wọ́n pààyàn lẹ fi sá kì í ṣe solution nìyẹn o. Bí pé ẹ̀yin fún ara yín ẹ ti surrender ẹ ti jọ̀wọ́lẹ̀ fáwọn Fúlàní láti gba ìlú yín. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣe yẹn pẹ̀lú inú Nàìjíríà tẹ́ ẹ wà ẹ máa fi ibẹ̀ yẹn pàtàn ni o. Pé ẹ ti gbé ní pé ilẹ̀ tí baba ńlá baba yín filẹ̀ fún yín pé ẹ fi ilẹ̀ nítorí ogun Fúlàní. Ṣé mọ̀ pé ẹ fẹ́ fi ibẹ̀ yẹn pàtàn nìyẹn. Gẹ́gẹ́ bí ọmọ ọkọ Oòduà tá a jí ọmọ ọkọ kò yẹ ká sá kúrò nílùú o. Gẹ́gẹ́ bí ọmọ ọkọ ilẹ̀ Oòduà kì í ṣe pé ká sá kúrò nílùú òun ni solution sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ o. Nítorí pé ìdí tí mo fi sọ pé kì í ṣe solution ni pé ṣé wá tún rí ìlú tẹ́ ń sá lọ yẹn nínú Nàìjíríà tájọ wà yìí bandit ṣì ń bọ̀ ń bẹ̀ o. Tá a bá ti gba Oòduà nation o mo kàn fẹ́ fi yẹn mọ́ fídíò tí mo ń ṣe lọ́wọ́ yìí mo fẹ́ fi yẹn sọ fún gbogbo wa tó yẹ pé modern ẹ̀yin náà ẹ gbọ́rọ̀ tí bàbá yìí sọ kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣe nǹkan tó kàn ní pé ká máa sá fi ìlú sílẹ̀ ká máa fi ìlú lẹ̀ nítorí pé bandit wọlé. Ẹ jẹ́ sáré gbọ́ nǹkan tí bàbá yìí kọ̀ sọ kẹ́kọ̀ọ́ gbọ́rọ̀ kẹ́ ẹ lè understand nǹkan tí mo sọ. Ẹ̀yin èèyàn mi mo bá gbogbo ẹ̀yin ènìyàn wọ̀nyí mo bá yín kẹ́dùn gbogbo nǹkan tí ẹ sọ kalẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan bó ṣe kóbọn wọlé bó ṣe yìnbọn sí yín bó ṣe ṣe gbogbo ẹ̀ láti sọ láti fẹnu sọ a ti pariwo yẹn sẹ́yìn a dẹ̀ tún bá yín kẹ́dùn náà lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ wà. Ṣùgbọ́n ohun kan tí mo kàn fẹ́ mú jáde fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ wa ẹ̀yin èèyàn mi mo ì máa fáǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ wo view video yẹn máa play ẹ̀ tí n bá ti mú ètò ìwásípamọ́. Ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń kó jáde nílùú tẹ́ ń fìlú lẹ̀ a gbọ́ ti àwọn arúgbó lẹ́yìn tí ẹ jẹ́ ọkùnrin tó jẹ́ pé ọkùnrin ni yín tẹ̀dẹ̀ jẹ́ bàbá bẹ́ẹ̀ ṣe ń fìlú lẹ̀ ò dáa kì í ṣe nǹkan re bẹ́ẹ̀ ṣe ń fi ìlú yín sílẹ̀ tẹ́ ẹ̀ ń sá lọ lu bòmíì kì í ṣe nǹkan re èmi Àrólé ni mo sọ bẹ́ẹ̀ kì í ṣe nǹkan tó dáa ọkùnrin ni yín a gbọ́ ti àwọn ìyá wa a gbọ́ tàwọn ọmọ wa kéékèèké tí wọn ò lè jà a gbọ́ àwọn yẹn ló yẹ kẹ́ kó kúrò ńlẹ̀ dẹ́nà ẹ̀yin tẹ́ wá jí ọkùnrin tẹ́ jẹ́ baálé ilé ó wá yẹ kí gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ní baba ńlá tẹ́ pọ̀ tó ní òrékè gbogbo ìlú tọ́nà ti tú àwọn èèyàn yẹn kí gbogbo yín wá kóra jọ lọ́kùnrin kó má tiẹ̀ sóbìnrin láàrin yín kẹ́ ti kó àwọn obìnrin yín kúrò kẹ́ ti kó àwọn ọmọ yín kúrò kí gbogbo yín wá dúró kẹ́ wá lọ blọọkì ilé gọ́vnà yín tó ń sọ kábàkàbà tó ń sọ játijàti lẹ́nu tó ní anybody ò gbọ́dọ̀ bàbá ìjọba òun jẹ́ kẹ́ kó bá jẹ́ pé olóyè máa wá gbé AK-47 tó máa ta yín kó wá máa ṣe kí gbogbo àgbáyé ó rí. Ṣùgbọ́n wọ́n dé ẹ sáré ẹkẹrù yín ẹ fìlú lẹ̀ wọ́n dé ẹ bẹ̀ sí ní empty ìlú àwọn ìlú tí baba ńlá baba yín jogún fún yín ẹ bẹ̀ sí ní empty ẹ̀ fún ara yín látàrí pé Fúlàní wọlé
wọ́n pa àwọn èèyàn, ẹ̀yin tẹ̀dẹ̀ jókùnrin bẹ̀ tó yẹ kẹ́ kóra yín jọ, ẹ̀yin náà wá ṣe bí obìnrin, ẹ wá fi odidi ìlú ńlá ẹ fi ilẹ̀. Kì í ṣe nǹkan tó tọ́ o, kì í dẹ̀ ṣe nǹkan tó yẹ, because kì í ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe nìyẹn. Fúlàní wọ́n dé wọ́n pa àwọn èèyàn, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ akọni ibẹ̀ ó yẹ kẹ́ ẹ pàmò pọ̀ ni. Báwo lẹ ṣe máa gbẹ̀san? Now AK tẹsán pé àwọn gáìsì kó lọ́wọ́, kí ló dé tẹ̀yin fún ara yín kẹ́ di pàǹpá kẹ́ lọ síbi tó wà, ṣé ẹ̀ ní rí AK gbà lọ́wọ́ wọn ni? Gbogbo àwọn ammunition tẹ́ ní wọ́n kó tẹ́ ń sọ pé wọ́n kó yìí, ṣé ẹ̀yin ò ní gbà lọ́wọ́ wọn ni? Kì í ṣe ọlọ́ṣọmọdé gbàbọ́ lọ́wọ́ ọmọ Òjó náà pé Yorùbá ni wọ́n pa ọmọ Oòduà ni. Ẹ̀yin àgbààgbà yóò kù sí yín lọ́wọ́, ẹ kò ń sọ ìlú yín dahoro, ẹ ń sọ ìlú yín dahoro fún ara yín. Fúlàní débẹ̀ wọ́n dẹ̀ já wọ́n wọlé dòná, wọ́n pa àwọn èèyàn, wọ́n ṣe the next thing gbogbo ìlú empty, ẹ̀yin àtọkùnrin àtobìnrin gbogbo yín dẹ̀ di ìlú yín ẹ̀dẹ̀ ń sá lọ. Ṣé ibi tẹ́ wá ń sá lọ yẹn, ṣé Fúlàní òun kọ lẹ́tà síbẹ̀? Gbogbo ìlú tẹ́ ṣe ń sá lọ yẹn, Fúlàní ṣì máa mú lẹ́tà wá pé àwọn tó ń bọ̀ ńbẹ̀ tó bá yá nínú yín ẹ̀ fi ìlú yẹn lẹ̀ ságbà Kútọ̀nù lọ. Tó bá tún yá àwọn Kútọ̀nù náà tún máa lé yín bá àlejò níyín, awakùbí tẹ́ ẹ máa dé sí, á kú ilẹ̀ tẹ́ ẹ máa pè nílẹ̀ yín. Tó bá yá táwọn ọmọ yín bá dàgbà máa béèrè orírun yín, wọ́n máa béèrè ìlú yín, ẹ wá sọ pé Fúlàní ti gbà lọ́wọ́ yín. Ṣíọ̀ lára yín, gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ wà lókè ọdẹ, gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ wà ní Ìfẹ́lódùn, gbogbo ẹ̀yin ọkùnrin gbogbo tẹ́ wà ní àwọn ìlú tí bandit tutù yìí, ṣíọ̀ lára gbogbo yín, ṣíọ̀ lára yín. Tẹ́ dẹ̀ fi gbogbo ìlú lẹ̀, tẹ́ empty ìlú tí gbogbo yín sá lọ, tẹ́ sáfì ìlú lẹ̀ fáwọn bandit. Tẹ́ wá sọ pé ìjọba gbọ́dọ̀ kó sójà wá, ìjọba ló fẹ́ kó sójà wá? Àbí kí gbogbo yín kóra yín jọ lóru, kẹ́ lọ ká wọn mọ́ gbogbo nǹkan tẹ́ kó wà lọ́wọ́ wọn, tẹ́ yìnbọn tí wọ́n rẹ́rìn yẹn, gbogbo nǹkan tó wà lọ́wọ́ wọn yẹn, kẹ́ lọ lóru kẹ́ lọ ká wọn mọ́, kẹ́ ṣe bí akọni, kẹ́ gba gbogbo kinní lọ́wọ́ wọn, kẹ́ máa bọ̀ kó tó di pé ẹ jáde kẹ́ ti kó wọn síbì kan, kẹ́ ti tọ́jú ẹ̀ síbì kan, kẹ́ ti kó gbogbo àwọn ìbọn yẹn, gbogbo àwọn nǹkan tẹ́ gbà lọ́wọ́ wọn yẹn, kẹ́ ti kó wọn síbì kan, kẹ́ ti tọ́jú ẹ̀ pamọ́, kó tún di òru kẹ́ tún ṣí, kẹ́ tún kó the same thing yẹn, kẹ́ tún kó lọ bá wọn ẹlòmíín bẹ́ẹ̀. Gbogbo nǹkan tó ní wọ́n lò yẹn, ṣé ẹ lè gbà lọ́wọ́ wọn ni? Ẹ ṣe ya ọ̀lẹ bí eléyìí. Gbogbo ẹ̀yin tí mò ń rí tẹ́ sáfìlú lẹ̀ yìí ni mò ń sọ fún yín o. Òkè Ọdẹ bó ṣe tóbi tó, fídíò tí mo play lẹ́ẹ̀kan yẹn màá play ẹ̀ fún ẹ̀ rí. Òkè Ọdẹ bó tún ṣe tóbi tó, ìjẹ́ tó mọ̀ pé gbogbo bí tuntun dá àwọn èèyàn tuntun sá lọ. Kí ló dé nílẹ̀ Kóòtù Òjìire? Kí ló dé tẹ́ ya ọ̀lẹ? Kí ló dé tẹ́ ya ọ̀lẹ nílẹ̀ Kóòtù Òjìire mẹ́yẹn? Olóyè lẹ wá ń pè, olóyè máa bọ̀ kẹ́ wá forí ẹ̀ rúgbó. Dóòdà mo mọ̀ pé kò sí anybody tó lè forí bàbá yẹn rúgbó. Ajagun là ní. Bólóyè lọ adé. Ẹ ya ọ̀lẹ kalẹ̀, gbogbo ìlú dẹ̀ ń dáhóró, gbogbo ẹ̀yin ọkùnrin ẹ̀dẹ̀ ń sáfùlúlẹ̀, gbogbo yín wá gbójú sí kámẹ́rà. Ṣíọ̀ lára gbogbo yín, ṣíọ̀ gidi lára gbogbo yín. Mi ìlè ròyìn ara, mi ìkọ̀lé ròyìn, èmi ọmọ kékeré tí mo yẹ. Wọ́n ń pe kinní kan ní xenophobic attack nílùú yìí. Wọ́n ń pè ní xenophobic attack nílùú tó yẹ pé wọ́n máa ń pàlejò pa everybody, pa gbogbo kinní pa everybody. Eléyìí tó lọ láti àjọjà ni. Àjọ má dáadáa ní pé ṣé mi mọ̀ pé mi lọ́mọ mi, ṣé mi mọ̀ pé mo lọ́mọ mo níyàwó ni? Because èmi mọ̀ pé tí tá a bá dìde bẹ́ẹ̀ yẹn, tá a bá stop ẹ̀, wọ́n máa wá wọlé wá bá wa. Gbogbo yín ẹ̀dẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bẹ̀ sí fìlú lẹ̀, pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bẹ̀ sí fìlú lọ. Fúlàní ti dé o, wọ́n pa èèyàn bíi 215 o, gbogbo ìlú ẹ̀yin bíi 1000 dẹ̀ fìlú lẹ̀, ẹ̀yin bíi 2000 dẹ̀ fìlú lẹ̀. Fúlàní bíi mélòó kan ló wọlé o, ó dẹ̀ pààyàn bíi 4, ó pààyàn bíi 10, ó pààyàn bíi 15. Ṣùgbọ́n ẹ̀yin bíi 2000, 3000 ẹ sá fi ìlú lẹ̀ lẹ́ẹ̀kan náà, ẹ sọ̀lú dahoro. Kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀? Ẹlẹ́yin ọkùnrin tó yẹ kẹ́ plan. Mi ìkọ̀fẹ́ iṣẹ́ rí ọ̀rọ̀ xenophobia tí mo sọ̀rọ̀ afẹ́nusọ, mi ìfẹ́ sọ kúlẹ̀kúlẹ̀ ni. Gbogbo idán àti gbogbo nǹkan tí tá a pa nílùú onílùú sì ní o, táwa tó yẹ pé tó bá gbá wa mú báyìí kú ni straight. Bẹ̀tàwa náà kọ̀ wípé ọkùnrin ni wá náà, a gbọ́dọ̀ plan kínní. Tá a dẹ̀ ṣe, tá a dẹ̀ succeed, tí kínní yẹn dẹ̀ stop. Nílùú wa ń bẹ̀ yẹn, gbogbo yín bẹ̀ yẹn tó yẹ kẹ́ kóra yín jọ pé ẹja dàgbọ́ ẹ̀gbọ́n,
gbogbo nǹkan táwọn guys kó lọ́wọ́ ẹja sáré wá kíní kan tá máa fi command tá máa fi gbà tá máa fi ṣe ẹ̀yin èèyàn mẹ́jọ ẹ má bínú sí mi a máa padà tú ètò yìí torí àwọn information kọ̀ọ̀kan sì wà tí mo fẹ́ fún wa a máa padà tú ètò yìí ṣe torí èèyàn kan ń dúró dè mí ń sàlẹ̀ bẹ́yẹn yà so ẹ̀yin èèyàn wa mo bẹ̀ wá ẹ bá mi share ètò yìí ẹ dákun tí bàbá wa Bishop Adesina òun la fi jáde lónìí ṣe rí topic tí mo gbẹnu lé yìí a sì máa sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀ fún àwọn èèyàn wa tí wọ́n ń sáfì ìlú lẹ̀ a sì máa sọ̀rọ̀ lé lórí ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí abẹ ìjọba